international gbogbo ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀kọ́ ọjọ́ méjì ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta àdúrà gbogbo àgbà ọ̀dàlà fún gbogbo wa eré ayọ̀ àti wa lọ́wọ́ ẹ wo ẹ̀yin ọmọ ìyá mi nílé ayé gbogbo wa la gbọ́dọ̀ ní nǹkan ọ̀fà sílé gbogbo wa la gbọ́dọ̀ ní nǹkan ọ̀fà sílé ọ̀fà yóò ní bà ẹ́ o kò ní bà mí kò ní bà ẹ́ ó mọ ìdí tí mo fi sọ báyìí ẹni tó bá rí ìjà ayé rí kò ní gbàdúrà kí ọmọ làkejì òun kó rí ìjà ayé ẹni tó bá rí ìjà ayé rí kò ní gbàdúrà kí ọmọ làkejì òun kó rí ìjà ayé ẹlòmíín wà kò ṣe anybody ó kò ń lọ ni ọfà tó rán sí àránsí tó rán sẹ́lòmíín ó wá tinú afẹ́fẹ́ ó dè bá nínú afẹ́fẹ́ ó di àìsàn sí lára ìní àsìkò lásìkò tún àsìkò abẹ̀sísí aṣọ pé ta ló ń sẹ̀ ló bá yà aṣọ pé oṣù náírà jẹnẹ náà ẹlẹ́bọn náà lólógùn ni láì dẹ̀mọ̀ pé òun ló lọ́ fa kó kásá ọlọ́run ní jẹ́ kí èmi rìn lọ́jọ́ tẹ́bí pọ̀nà òní rìn lọ́jọ́ tẹ́bí pọ̀nà lágbára òdò lágbára tó láyé ọmọ ìyá mi wá lọ má gbìyànjú mi ìfẹ́ kó gbìyànjú ẹ̀ lọ ṣe sílé wò bá ṣe sílé kó o mọ̀ pé o ò láìkara ẹ ẹlòmíì ìwọ tó ń wo mi mo mọ̀ pé o ò láìkara ẹ bọ̀ mo bẹ̀ ṣe torí ọmọ ẹ bá mi ṣe torí ayé ìyàwó ẹ ṣe torí àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ èmi ò ṣe mi ṣe kan tó rárá mi nìkan màá ṣe torí ọmọ mi ìyàwó mi àti àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ because máa fẹ́ kí gbogbo everybody kó wà okay kó lálàáfíà tó because tí èèyàn bá lálàáfíà lẹ́gbẹ̀ẹ́ ọkàn lè balẹ̀ ọmọ ìyá mi that's me láyé mi ṣe rí nìyẹn ó pẹ̀lú kan tí ọlọ́run fi ń gbàdúrà mi nígbà míì wo ọmọ ìyá mi lọ wá kí ló wà lọ́wọ́ mi yìí ọ̀pọ̀lọ́ nìyẹn gbígbẹ leléyìí tútù ló dáa kí ló máa ṣe ọmọ ìyá mi wá ọ̀pọ̀lọ́ ààyè ọ̀pọ̀lọ́ jòkó tó bá tóbi dáadáa mo sínú apẹ mú igi fi tẹ̀ mọ́lẹ̀ wá kó ọṣẹ dúdú ìbílẹ̀ ọṣẹ dúdú ti ìbílẹ̀ wàá kó lé lórí mọ́lẹ̀ bá ti kó lé lórí mọ́lẹ̀ ọmọ ìyá mi wàá filẹ̀ lórí iná orí iná ló máa ti ṣe o orí iná wàá gbá pẹ̀yìn lórí iná wàá mú ọ̀pọ̀lọ́ wàá mú sí wàá fi tẹ̀ mọ́lẹ̀ tó bá ti wàá fi igi tẹ̀ mọ́lẹ̀ wàá jẹ́ kí wàá ṣáàdìmú wàá da kíní lé lórí mọ́lẹ̀ ọṣẹ dúdú yẹn wàá dà lé lórí mọ́lẹ̀ ó wá tí wàá dà lé lórí mọ́lẹ̀ ọmọ ìyá mi wàá jẹ́ kó kú wá tí wàá kú ọmọ ìyá mi kí ló máa ṣe wàá mú àdí dúdú wàá dà sí wàá mú oníṣàtàrí wàá jùlé lórí mọ́lẹ̀ wàá mú ẹnu òpìyè wọ́n pè é ewé igi kan ní ẹnu òpìyè wàá dà lé lórí wọ́n pè igi kan ní igi ọ̀rọ̀ aláago gèlè lórí ló bá ti gèlè lórí ọ̀rọ̀ alábẹ̀bẹ̀ ọ̀rọ̀ aládẹ́tẹ̀ gèlè lórí bá ti gèlè lórí ọmọ ìyá mi jó o ti fa atade kan sí jó bá ti wá jó tán ọmọ ìyá mi lọ kó kúná bá ti wá lọ bá ti kúná bó jẹ́ ẹsẹ̀ rọ sínú àwọn irú ike báyìí ó bá jẹ́ ẹsẹ̀ àwọn ẹsẹ̀ tó bá ń wú tó báyìí yẹn ọmọ ìyá mi kàn sí ẹsẹ̀ yẹn sín àbí ó tẹ kan mọ́lẹ̀ kàn sín bá ti sín ó bá ti sí ẹsẹ̀ yẹn kàn bu díẹ̀ sínú kíní kó fi ọtí pò bu díẹ̀ sínú ike kan kó fọtí pò ó bá ti fọtí pò kàn fi pa ibi tó sí yẹn ọmọ ìyá mi ó máa lọ fá kó máa mu díẹ̀ nínú ẹ̀ kó máa mu díẹ̀ nínú ẹ̀ ó tán dáṣọ ó ti tán ọmọ ìyá mi kò sí kàtà mọ́ aláyé bọ́ọ̀fà wà ọ̀fà kan lágbára lára ẹ bó bá ti lè bú sọ́wọ́ kó máa la àbí kó dá sínú ọtí kó máa la àbí kó máa fomi lò ó ti tán ó máa lọ ní lójú ẹsẹ̀ ọmọ ìyá mi èmi wá sílé ayé mi ò torí pé kí n wá kí n máa fowó kí n máa ṣu kí n máa bá mi share fídíò yẹn mo fẹ́ kó share because àwọn kan wà tí irú kan báyìí ń ṣe ọmọ ìyá mi mo fi Ọlọ́run bá bẹ̀ ọ́ àdúrà gbàgbà náà là fún gbogbo wa o Sirime Babalawo International ire o I love you.